ẹ wo gbọ́ tó ń sọ̀rọ̀ sí Sunday Igboho ṣe bẹ́ẹ̀ rí ẹjọ́ jókòó ńgbẹ́ máa bẹ̀rẹ̀ kínní ni kí ló wá dé nísìnyí tẹ̀sẹ̀ wà ń táṣìírí ẹ̀gbọ́n lọ́wọ́ olóṣèlú wọ́n ní tó bá gbà èèyàn níṣẹ́ gbogbo rọ̀ panilébi ta ni máa wá fiṣẹ́ ẹ̀lẹ́ tó fọ̀nà ẹ̀lẹ́ tó níyàwó tó nọ́mọ tẹ́ wá sọ pé kó ẹnìkan má sponsor ẹ̀ owó kan náà ṣáà máa fi ṣe àdẹ̀fẹ̀ jagun káyé gbalẹ̀ Yorùbá yìí ẹ̀yìn rí àṣírí Kánú kó túrí náà. wọ́n bò láṣìírí wọn àti ẹ̀sọ́. àwọn ará ẹ̀wọ̀n ibi tí ń rówó tàbí ń ṣe ogun. every blessed Monday wọn ń patẹ́ ń bẹ̀ dọ́là Yorùbá egun tó ti pẹ́ egun sẹ́ńtírì bíi méjì ẹ jẹ́ kó kúrò lórí wa. ṣé àwùlẹ̀ ló gbé Yorùbá ṣépè ní àbí. ó lè jẹ́ ìran wa náà torí ó ní bí ọ̀rọ̀ yẹn náà ṣe wọlé. ọ̀ràn yàn. ẹ mọ bí olórí ẹ wọlé. Oòduà àtàwọn onífẹ̀ẹ́ ẹ mọ olórí ẹ ṣé olórí ẹ àmọ́ o. bákan náà ṣàní wọn ní tọmọdé ò bàbá tán abàrọ̀ bá ọ̀ràn bá bàbá tán ṣé bẹ́ẹ̀ náà ni kò ti sí ẹ̀wọ̀n tó fàyè wí lè jógbe bàrà fi tẹ́lẹ̀ Yorùbá dó òun náà ló ti wá bẹ̀rẹ̀ yìí fanikọ ọba aládéládé fúnra wọn kọ lọ bá dé ìṣẹ̀ṣe. káwọn ọba lọ bọ adé ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ni irú àwọn ọba wa. ọba aláké kó bá dé ìṣẹ̀ṣe tó wà látòrílé Ọọ̀ni kó bá dé ìṣẹ̀ṣe tó wà látòrílé tìjẹ̀bù kó bọ́ tí gbogbo Awùjalẹ̀ kó bọ́ adé ìṣẹ̀ṣe kó bọ́ kíákíá torí ẹni ọba ní fápẹ́ wá. kò gbọ́dọ̀ pẹ́. wọ́n ti gbé ọba wọn ti gbé tọrẹ. bẹ́ẹ̀ni wọ́n ní kò rí sápamọ́ orí lówó sápamọ́ wọ́n ní kẹ̀dá yìí kọ̀kọ̀ ẹ̀dá lówó ní kọ̀kọ̀ babaláwo lẹ̀ díá fúnlẹ̀ wọ́n ní kílẹ̀ kò rúbọ ẹgbẹ́ ọmọ bá gorí yẹn bá dé gbogbo àwọn tani kọ́ máa gorí ọtí ń gorí wa wọ́n ti tọ́ àbùchùbùchù kọ́ lọ bá dé ṣẹ̀ṣẹ̀ kọ́ dé sórí kọ́ borí wọn kọ́ bá dé ṣẹ̀ṣẹ̀ fani àmúkè wọ́n dé ṣàdúrà fún gbọmọrẹ́rin Yorùbá ó tọ́ ifá náà ṣe máa jèrè ṣùgbọ́n àfi ká fi ọ̀dàlẹ̀ bù. kí Yorùbá ó fi ọ̀dàlẹ̀ bù. à ń dára wá jù ifá ní ká dẹ̀ máa kọjú o. kí Yorùbá ó má kánjú lórí ọ̀rọ̀ òmìnira. a máa gbà á kọjú kó bá. ojú ò kọ́ mi èmi ò kọjú ẹni ojú bá kọ́ kó máa lọ ẹ̀dá fọ́ mi là bàbá lọ mú gbìṣàyà ọlọ́kà Gidi ẹ̀bọ̀dì kó yà á mú ṣe òbàdúró kò mú gbìṣàyà ìwé ẹ̀rọ pẹ́sẹ́. òbàdúró kò mú gbìṣàyà ìwé ẹ̀rọ pẹ́sẹ́. kí ló fà ìbéèrè tó béèrè nìyẹn o tó jẹ́ wípé kí ìran Yorùbá tó bá di wípé a fẹ́ ṣe rere a fẹ́ gòkè àgbà àtakò máa ń wá látọwọ́ ìran Yorùbá mi kí ló fà wípé kárúbọ àṣetì nílẹ̀ Yorùbá a máa ní ẹbọrán eku kan ọgbọ́n mariwo ó diṣẹ́ Ifá àdáṣíà kárúbọ ká ṣètùtù ká bẹ̀ṣù ká lọ bẹ́ lójú ọ̀nà ká là kọjá torí tá a bá ti fẹ́ má ṣàṣeyọrí ṣé ni èṣù máa ń tànà kó wà tá a ṣe ti máa ń bá. ṣé àwọn kan ló ti wá gbé ilẹ̀ Yorùbá ṣépè tí lóòótọ́ ni a ó lẹ̀ ní. nígbà tí ọmọ bá ṣe tán máa ń lànà ẹ fún ẹ torí ó rí bẹ́ẹ̀ nínú òdùfà tó wáyé ó rí bẹ́ẹ̀. kílẹ̀ Yorùbá rúbọ ìpẹ́ látàlẹ́ ń bá báyé wa inú òkùnkùn láti wà àwọn tó kó wa tó dá Yorùbá wálẹ̀ òkùnkùn náà kó wa wọ̀ wọn ò ṣòótọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ní òkùnkùn onírọ́ ló pọ̀ jù nínú wọn ọ̀ká rúbọ kí mọ̀lẹ́ lè dè ọlọ́wọ̀n máa tẹ́bọ̀ orí ṣùnákì tẹ́bọ̀ orí tí ìfẹ́ ní bá ṣe aláwọ̀ ẹni láàyìn awọ ẹni a máa yin fá ọ̀nà tí ìfá gàkútẹ̀ ní máa jẹ́ bẹ̀rẹ̀ dùjẹ̀dùjẹ̀ lọ́yìn adífáfọ̀sán ó máa dá ìlọ́wọ́ òwú ẹbọ nífá ní kó wá ṣe dùjẹ̀dùjẹ̀ lọ́yìn ọ̀sán máa ti dá ìlọ́wọ́ òwú dùjẹ̀dùjẹ̀. ẹni ojú bá kọ́kọ́ bá bá tiẹ̀ lọ adáfẹ́ pẹ̀sẹ̀ lọ́mú gbéṣáyà ó bá dúró kó mú gbéṣáyà ibẹ̀ ni máa ti bẹ̀rẹ̀ ibi tó ń kí yẹn bàbá ó ní ṣe ni ká fi sùúrù gbogbo tá a fẹ́ ṣe ẹ̀rọ kò ní ká fi mú. ká má ṣe wìrìwìrì. ká bá ṣe wìrì àdìkiri kankan mú níjó gbé ṣe ń gbọ́ mi lágbọ̀ọ́yé fàdí ṣe máa ní ká rúbọ kégbọn àtayébáyé kó kúrò lórí ẹni
Ifá ní àwọn tó bí wa tó ṣèdálẹ̀ wa Ifá ní bẹ́ẹ̀ ni kó já òkùnkùn. Àwọn àgbààgbà Yorùbá àtijọ́ ọjọ́ òkùnkùn. Wọ́n fi ẹ̀tàn bọ ọ̀rọ̀ Yorùbá. O nígbà tí wọ́n máa pinnu tí wọ́n fẹ́ dá pé a fẹ́ gba òmìnira lẹ̀ o. Ìyẹn Nàìjíríà. Ta fẹ́ dá Nàìjíríà ilẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀sí gbà náà. Ngbọ̀n fẹ́ gba Nàìjíríà. Kémi tá sì rí ọ̀nà lọ́tẹ̀mí. Èké wà níbẹ̀ èké àtọ̀dálẹ̀ wà nù ẹ̀. ní ìjọgbẹ́. ṣé ìgbọ́ mi lágbọ̀ yìí èké àtọ̀jọ́. tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe dá wa lẹ̀ tán wọ́n pín ní western region. bẹ́ẹ̀ni. mẹ́rin kọ́ ní àmẹ́ta. bẹ́ẹ̀ni western region àwọn ti north. àwọn north lọ́tọ̀. àwọn south. ẹ rí i pé gbogbo èròjà wa arúgbó fi kó jọ inú ẹ̀ la fi kó cocoa house. bẹ́ẹ̀ni. la fi dá NTA lẹ̀. kò rí bẹ́ẹ̀. fásitì Ifẹ̀. fásitì Ifẹ̀ ìgbà yẹn ló jẹ́ pé kòkó ẹ gbọ́ àwa fúnra náà láti fọwọ́ ara wa ṣera wa tí a la pèlè kù àwọn Haúsá àwọn Yíbò wa àwọn akó wa táwọn olóòpó tó gbòòyì lẹ́jẹ̀ adáfọ́ mi là bàbá la ṣọbẹ̀ mọ́ tiẹ̀ tọ́ lọ́rùn Ifá ti wá ṣọbẹ̀ mọ́ tiẹ̀ tọ́ lọ́rùn àwọn olóòpó tó gbòòyì lẹ́jẹ̀ Ifá ní kí gbogbo wa ká wo jì wá nú ẹ̀ ṣe ń gbọ́ mi kọ́ máa fẹ́ orí wa kó o fọ́nà wọn kọ́ ti ṣe tán àti yapa bí Yorùbá ti fẹ́ ṣe yìí ọ̀kan náà ti fẹ́ ṣe tán àti yapa. ṣé ìṣe hip-hop nù. gbọmọ òun fáwọn ni ó dárúkọ hip-hop bí ó. Ifá ò dárúkọ ìyá tí a sọ pé àwọn kan fẹ́ yapa Ifá sọ. fọ́nà wọn náà pé ó dá bẹ́ẹ̀ ṣe fẹ́ jọyìn wa yìí o Ifá náà ti kẹ́ran mérò. Yorùbá ti kẹ́ran mérò. àwọn tá à ń pèlè èèyàn gidi àdàmọ̀dìyàn ni wọ́n dalẹ̀ ni wọ́n Ifá ní àwọn àgbààgbà wa ní kálọ̀ bẹ́ẹ̀ ìbá ti kú nù wọn bò lórí wọn. àwọn àgbààgbà Yorùbá kan. àwọn tó bá ikú Ifá ní wọ́n ń faṣọ bò kàmúra. ṣé àwọn àgbààgbà Yorùbá tá à ń sọ yìí ṣé bí àwọn lọ́balọ́ba là ń sọ ni. inú wọn lè wà ń bẹ àwọn tá a pè lára síwájú wa ní Yorùbá lè wà ń bẹ Ifá ní ká rúbọ. ká lọ bẹ àwọn tí wọ́n jí aṣíwájú. kọ́ jẹ́ ká bọ́ lóko ẹrú yìí Ifá ní ká bẹ̀gbẹ́ o. ká bẹ ẹgbẹ́. ará àgbo kó ní kálukú lọ bẹ̀gbẹ́ ńlẹ̀ ẹ̀ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹran ṣíọ̀ Ifá ní bóun ká ṣe mọ nǹkan ṣe tó ẹlẹ́rìí ló ń jèrè wa. bí Yorùbá ṣe mọ nǹkan ṣe tó rí olórí ní kó fa ẹ̀. bẹ́ẹ̀ni Ifá náà wọ ara wa la fẹnu tẹ́ra wa Ifá ní gbogbo ohun tá a nílò wà lọ́wọ́ ara wa ṣùgbọ́n a nífẹ̀ẹ́. a nífẹ̀ẹ́. irú lágore bí ó ṣàrẹ́bẹ̀ jẹ́jẹ́jẹ́ adáfúlà tètè ti ṣe yé jó pé fanobìnrin kan dẹ̀ wà obìnrin yẹn ti ṣìwù níbí ilẹ̀ Yorùbá. obìnrin kan ṣìwù níbí ilẹ̀ Yorùbá. Ifá náà ti fọwọ́n gbarumọ̀lẹ́ wa tọrẹ Ifá náà ń bínú. pé àwọn òòṣà ilẹ̀ Yorùbá tí wọ́n ti gbé kúrò nílùú yìí. bẹ́ẹ̀ni wọ́n bínú. tọmọ mi ti ta. ó ti ta dànù ń bínú. wọ́n bínú. bẹ́ẹ̀ni fanikala bẹ wọn. Yorùbá Gidi TV. nínú ìgbésẹ̀ jíjà fún òmìnira Yorùbá kí Yorùbá lè bọ́ kúrò lóko ẹrú bí ọmọ Yorùbá kan bá sọ pé ọmọ Yorùbá gidi lòun ẹ̀rín sì ń pa ẹ̀kẹ́ òun lórí tí ń lọ lọ́wọ́ láwùjọ ìpè fún òmìnira Yorùbá nation a jẹ́ pé irọ́ lonítọ̀hún pa kì í ṣọmọ Yorùbá gidi abájọ tó fi jẹ́ pé níṣe tí àwọn kan lọ kéde ara wọn gẹ́gẹ́ bí alátìlẹyìn fún Bọ́lá Ahmed Tinubu níṣe tí àwọn kan bẹ̀rẹ̀ sí gbé olóyè Sunday Igboho ṣépè tí wọ́n sì ń ṣépè fún ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè tí wọ́n ń nàka àléébù sí màmá Abíọ́lá Onítìrí oríṣiríṣi ìpè ni mo ti gbà káàkiri orílẹ̀-èdè àgbáyé níbi táwọn ọmọ Yorùbá ṣodo sí ó mà ṣe o ó wá dàbí pé ọ̀rọ̀ òun fẹ́ máa rú ni lójú bó bá jẹ́ pé ìran Yorùbá láti ìpilẹ̀ṣẹ̀ wá wọ́n ní Ifá ni wọ́n ìtẹ̀lẹ̀ Yorùbá dó wọ́n wí pé Yorùbá nígbàgbọ́ nínú Ifá wípé bí ohunkóhun bá ru yín lójú ntẹ́ mọ̀ bínú ntí Yorùbá gbàgbọ́ nínú ẹ̀ gan-an láàfin ṣèwádìí ọ̀rọ̀ wò lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo wà nínú gbàgede bàbá wa
Ifá gbémi níyì àtàndá bá òkú, Ifá tántálá, Olúwo Ifá Ìgbá, níbi wọn ò ti bá wa tàn mọ́lẹ̀ sáwọn nǹkan kan. Ṣáwọn ni wọ́n á tàn mọ́lẹ̀ sí ṣá? Wọ́n á bẹ̀fá lọ́wọ́ ẹ̀, wọ́n á béèrè wò lọ́wọ́ Ifá. Kí ló fa gbogbo orúgúdù yìí tí ń lọ lọ́wọ́? Kí ló fa èmi jù ọ́, ìwọ ojú mi? Kí ló fa èpè oríṣiríṣi tọmọ Yorùbá ń gbéra wọn sẹ́? Kí ló fà á tí Yorùbá fi ń búra wọn sọ̀rọ̀ òdì? Kí ló fà á tí Yorùbá fi ń yẹ̀dí ara wọn síta, tí wọ́n ń kọjú sí gbangba, tí wọ́n ń kọ̀dí síta, wọ́n wá ń kọjú sílé tọ̀ sílé? Kí ló dé tí wọ́n ń túra wọn láṣìírí? Kí ló dé tí Yorùbá aláṣìírí ò bóra wọn láṣìírí mọ́, tó wá dogun túṣìírí? Ó mà ṣe o. Ẹ máa bá wa ká lọ láti gbọ́ kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀, àti pé ṣé wọ́n ti gbé Yorùbá ṣépè ńgbà kan rí ni? Ṣé ẹ máa bá wa ká lọ. Gbé fún rìkọ́dì ìyẹn ń bá wa lò, bá a gbé fún Jésù àdáríjì ẹ̀, kejì ìyàwó mi ìyẹn ti di pásítọ̀. Tọ́rọ̀ máa pẹ́ ẹlẹ́rìn ni, máa rẹ́rìn. Jésù àgbà mi lẹ. Jẹ́ mú kíní mọ́. Ó ti géèjì. Mo ṣe máa bí léèrè nǹkan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìgbàlódé yẹn tí ó bí àlàyé ọ̀rọ̀ kan tẹ̀ ń ṣe lẹ́ẹ̀kan nípa ẹni tí wọ́n sọ fún ṣọ́ọ̀ṣì pé yóò tó sì jẹ́ pé ọ̀dọ̀ Ifá wọ́n ti wá pọ̀ pàyẹ́jú. Òun lọ ṣe tán sísìn ìpópó ìta òun lọ fi bò fún sìn. Tábà ti parí eléyìí sìn à sọ̀rọ̀ nǹkan òun ló máa gbé wa wọnú. Ó ọmọ ìlàbọ̀rọ̀ àgbọ̀n mi ìgbọ́bọ̀ lóyún ọlọ́bọ̀ bá dò gbogbo ní ti kò lá ní ti àsúndógún lọ báyìí. Àwa dáfá lórí ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá kò sí lóko ẹrú, abọ́lóko ẹrú, agbòkè, ègún burúkú kúrò lórí wa. Gbogbo àwọn Yorùbá tó ń tako Yorùbá ẹgbẹ́ wa, tá ń takora wa, ó kú ó ní wọn lè ṣe náà fá ọ̀nà wọn wá ó. Ire tó bá yẹ kó wí tó bá níbi kó wí ká ṣẹbọ kéde kó jókòó kébi kó fò lọ. Ire ní bánigbélé ibi kì í bánigbélé bẹ́ẹ̀ bá jẹ́ yasẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹ̀yà gbọ́nra kú gbọ́nra àrùn gbọ́nra ẹjọ́ gbọ́nra òfò fẹ́ kú lọ fáwọn lọ ó dẹ́ bá pẹ̀ràn sọdẹ́ rò àrùn ọ̀sì ẹ̀wọ́ ọ̀rà ẹ̀tọ́ ògùdá èjì rẹ̀tẹ̀ ìkànṣu agbẹ́bọ Ifá náà tó ọ̀mìlà yẹ̀rọ̀sùn kọ́ wọn wọ̀ ọ̀mìlà ó ìtọ́lọ́ ní kò so tó ọ̀mìlà kéré lórí ẹ̀jọ́ ọ̀tún ẹ̀jọ́ sí Ifá náà rè aláwo ní kò ṣẹ́ ọkùnrin ní kò ṣẹ́ obìnrin ní kò ṣẹ́ takẹ́sẹ́ ní ìṣàlẹ̀ òjò òwú àpapọ̀ odù ní ìdìbò gbìnà kì bá ṣírò ojú àtayé àti ọmọgìrì bá fọwọ́ bọ̀ nínú Ọlọ́run bà ilẹ̀ ẹ̀bá ó yé lórí ìgbàrúmọlẹ̀ ẹ̀bá yín ó yé lórí ilẹ̀ Yorùbá tó bà túṣẹ́ a ò sì lóko ẹrú òkógun Ifá mátẹ̀ fúnra ọ̀mìlà ọ̀tá òsùn ọ̀mìlà ó àjìtẹ́bà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀mìlà afúrí adé sọpọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀mìlà mátẹ̀ fúnra ẹ̀ ń wí ló wí. Májà márùn fún wàrà kúnṣẹ́ wàrà fá o. Ẹ̀ta òsùnwọ̀n alákọ̀tẹ̀ ojú ẹ̀ lẹ́bọ́ ojú apáté apatilẹ̀ ẹ̀rún kíta láwọn márùn kí má kọ̀ gbàgbé kí má kọ̀ bá yí fá o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀mìlà ó má forí adé sọ pé ó ti fi sọ́ṣe kó pẹ̀lẹ́
gbẹ mọ̀ pé ọwọ́ bàbá kéré ẹ lọ ṣá gbòǹgbòǹgbò yìí oṣùwájú ẹ tẹ àmì là wàrà kó ṣe wàrà fá májà márùn. Oya ọba Fálówá ìjọgbe ó ti yanjú gbogbo ọ̀rọ̀ ẹ má kí ire ló bá dé ire ó ti parí ọ̀rọ̀ bákìrì kúrọ. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ mi là àní ṣàfáwùn náà ọ̀ndé bó jẹ́ rọ̀lẹ́ ló rọ̀lẹ́ la máa fẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ fá. Kò ṣe wàrà fá o ti ṣàdọ́gba ìmí ìrógodo ìmí ìrí pẹlẹbẹ wọn àmọ́ tí kò fọtí sí àyàn rẹ tẹ. Ẹsẹ̀ kan ló kù. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ fá a gbọ́dọ̀ gbé òkú fọ́rí o ìgbò fọ́rí nìyẹn ìfàyẹ fọ́rí. Oya. A máa ìfàwọn torí ẹ̀wà tó béèrè fún adáfá arọ́mọgbè lọ́wọ́ ọ̀tún adáfá arọ́mọgbè lọ́wọ́ òsì àpapọ̀ ó dìjọ́ gbé wọ́n máa kì í
kí ló fà ìbéèrè tó béèrè nìyẹn o tó jẹ́ wípé kí ìran Yorùbá tó bá di wípé a fẹ́ ṣe rere a fẹ́ gòkè àgbà àtakò máa ń wá látọwọ́ ìran Yorùbá mi kí ló fà á. a máa ń takora wa. Oya. Ifata bieri ejobe fani tada bi ejobe fan ke ma lo rubo fan pe ka ma lo ṣètò fan ka ni eku méjì fani ma be kan sojo fani ka ma ni nǹkan fani ma fi ore yo 16 fani ma fi tesu lọ́rùn fani o ni ṣe wa ṣe ti iku kan ni besona bi ta de ni ejobe o yen de ku me lebe ja me lebe o tún dá be nínú àṣẹbílẹ̀ ti fa ẹ̀yin ọ̀nà tí ifada tó fi lè máa jẹ́ bẹ́ẹ̀ àbẹ̀dé òde àwọn olókè adáfó lókè atọ́jú fojoojúmọ́ sí wà ṣe tì wọ́n kó ká gílẹ̀ bọ́ ni kó yá mú ṣe ọmọ náà má jẹ́ kó lókè aṣàṣetì àbẹ̀dé òde àwọn olókè fanáàrùn ṣàkóso àṣetì báyìí. ibi tọmọ yẹn ń bá wí kí yan nànà ẹ atọ́kù wípé kárúbọ àṣetì nílẹ̀ Yorùbá a máa ní ẹbọrán eku kan ọgbọ́n màrìwò ó diṣẹ́ Ifá àdáṣíà kárúbọ ká ṣètùtù ká bẹ̀ṣù ká lọ bẹ lójú ọ̀nà ká là kọjá torí tá a bá ti fẹ́ má ṣàṣeyọrí ṣé ni èṣù máa ń tànà kó wà tá a ṣe ti máa ń bá. ṣé àwọn kan ló ti wá gbé ilẹ̀ Yorùbá ṣépè tí lóòótọ́ ni a ó lẹ̀ ní. nígbà tí ọmọ bá ṣe tán máa ń lànà ẹ fún ẹ torí ó rí bẹ́ẹ̀ nínú òtúfà tó wáyé ó rí bẹ́ẹ̀ bóyá. fáàmù náà tọkọ máa fàwọn kámi kó èyí ni fáwí o fáàpọ̀ nkóló tó gbùdọ̀ fẹ́ padà yọkùn fáàpọ̀ máa gbé gbòdìbò ní gbà o èyí ni fáwí níbi tá a ti gbé rí ní èjì ògbé fáàpọ̀ kárúbọ fáàpọ̀ tá a bá rúbọ tán pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáàpọ̀ ní ká ní ilé ọ̀kà fi ṣe sàárà fáàpọ̀ ọ̀rọ̀ wa kó lè díjó kó lè dáyọ̀ nù. ìdí èkú mẹ́rin lẹ́bẹ̀ẹ́jà mẹ́rin lẹ́bẹ̀ ó tó náà lẹ́nu tó àjẹ́ ìbẹ́lẹ́nu ti bá ẹ̀yìn ọ̀nà tí bá gbà tó ti rè máa jẹ́ bẹ́ẹ̀rì ayọ̀yọ̀ gómọ̀ dábọ̀ òun là bá ń lọ mú yọ̀ ránú kára ẹ̀ ẹbọ ní kó yà sí bọ́ọ̀mù là rè ló dáfá ikú kó pa àwọn kò ṣeun náà ló dáfá sí ẹ̀yà ní kó rúbọ o ló bá rúbọ tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni kó yà ní níyọ̀ kó yà fi ṣe gbèsè kó yà fi ṣe sàrà ìjọ tó ṣe rè ìjọ tí gbogbo bẹ̀rẹ̀ sí ní dé sí lọ́wọ́ ní ẹ̀fà pé ká dé sí wa lọ́wọ́ ijó ló ń jọ ayọ̀ ló ń yọ ònà máa tẹ́bọ̀ rí ṣùnà kí n tẹ́bọ̀ rúkí fẹ́ ní bàjẹ́ aláwòlà máa yan wa máa yin fá ẹ̀yìn ọ̀nà tí ifá gbà tó ti rè máa jẹ́ bẹ̀rẹ̀ ayọ̀yọ̀ gómọ̀ dábọ̀ òun là bá ń lọ mú yọ̀ yọ̀ra ọjọ́ tí mo mú yọ̀ yọ̀ra ọ̀rọ̀ ayọ̀ ló bá ní oya pápápá. yìí máa ṣọ́ tiẹ̀ kọjú ní. fáwọn jápọ̀ ẹ̀mú fáwọn ìnàtọ̀ máa fáwọn ká mi kó ìfánire tajé ìfánire tọ́là ìfánire dodo níbi tá ìdórí ní èjì ògbè tó níre lòun rí lọ́kàn síbẹ̀ ìfánika rúbọ níbi tá ìdórí ní èjì ògbè tó níre lòun rí lọ́kàn síbẹ̀ ìfánìkan lé kókó ṣẹ́ǹdọ́mi ìfánika rúbọ sí ìfánikó lè dẹ̀rọ̀ ìfánáyẹ̀rọ̀ lá máa jẹ́ ìfánáyẹ̀ àníjáyè ní wa níbi tá ìdórí ní èjì ògbè tó níre lòun rí lọ́kàn síbẹ̀ ìfánikẹ́ni rúbọ tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfáàní a máa nílé ìfọ́gò ìfáàní a máa nílájà apá ìfáàní a máa fi pẹ̀lẹ́ bọ́ níbi táyé dórí ní èjòdè ìfáàní ká rúbọ tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfáàní ẹbọ ká lè gba èyí ní ká dáfá sí ṣẹ́ǹdọ́mi níbi táyé dórí ní èjòdè tó ní ìròyìn lọ́kọ́ síbẹ̀. ìyẹn ẹlẹ́kùn ẹjíkulẹ̀ ẹbọ ẹja ẹlẹ́bọ ẹlẹ́bọ adìẹ ẹlẹ́bọ owó dábọ lẹ́nu Olúwo àṣẹ ti bẹ̀ lẹ́nu ti fá ọ̀nà tí ìfàjà kútẹ̀ ní máa jẹ́ bẹ̀rẹ̀ dùdẹ̀dùdẹ̀ ìgbọ́ràn adébá bọ̀sán ó lọ gba ìlọ́wọ́ òwú ẹbọ ní fáni kó wá ṣe bọ́sàn rè orí lóhùn dẹ́ lọ gba ìlọ́wọ́ ẹ̀ náà ló dá bá sí òrì fá méjì orí lọ́wọ́ tún orí ọmọ gbè orí lọ́wọ́ sí orí ọmọ gbè ó papọ̀ ó dèjò jẹ́ ọ́ ní kó lọ rúbọ ọ́ ní kó lọ rúbọ ọ́ ní kó ní ilé ìfọ́gọ̀ ọ́ ní kó ní ilé ajá pan ọ́ ní kó ní ẹgúnkẹ́gún ọ́ ní kó ní lẹ́gún èṣù ọ́ ní kó lọ máa fi rúbọ ìjọ tó rúbọ rè ní ayé nígbàwáṣẹ tí ọ̀rọ̀ òru kò rúbọ ọ́ dábàá fún wọn méjèèjì ọ̀sán nìkan ló rúbọ òru kò rúbọ ní òru tí ọmọ aráyé bá ń rìn tí yóò bá tanná tí wọn bá ń rìn lókùnkùn nǹkan kò sí nǹkan tí ó lè gùn yàn lẹ́sẹ̀ òru kẹ̀kọ́ rúbọ ọ̀sán nìkan ló rúbọ ọ̀sán tó wá rúbọ tí ọ̀yẹ̀ bá là tí wọn bá kọjá tí wọn bá wọlẹ̀ ó máa rí ohun tó máa rí lẹ̀ kedere ọ̀sán nìkan ló rúbọ ìjọ tọ̀sán dẹ̀ gba ìlọ́wọ́ òru nìyẹn Ifá ní ká rúbọ Ifá ní ẹbọ ká lè gba yìí. kílẹ̀ Yorùbá rúbọ ìpẹ́ látàlẹ́ ń bá báyé wa inú òkùnkùn láti wà àwọn tó kó wa tó dá Yorùbá wálẹ̀ òkùnkùn náà kó wa wọ̀ wọn òṣòótọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ní òkùnkùn onírọ́ ló pọ̀ jù nínú wọn
ọ̀ká rúbọ kí mọ̀lẹ́ lè dè òun ni ẹ̀bùn tá a máa rú ló sọ yẹn. ijó ló wá ń jó ayọ̀ ló ń yọ̀ ọ́ ń yọ̀ ọ́ ń jó ọlọ́wọ̀n máa tẹ́bọ̀ oṣù náà kí n tẹ́bọ̀ owó tí ìfẹ́ ní bá ṣe aláwọ̀ ẹni láàyìn awọ ẹni a máa yin fá ọ̀nà tí ìfá gàkútẹ̀ ní máa jẹ́ bẹ̀rẹ̀ dùjẹ̀dùjẹ̀ lọ́yìn adífá fọ̀sán ó máa já ìlọ́wọ́ òwú ẹbọ nífá ní kó wá ṣe dùjẹ̀dùjẹ̀ lọ́yìn ọ̀sán máa ti já ìlọ́wọ́ òwú dùjẹ̀dùjẹ̀ lọ́yìn ìfánẹ́bù òdìrẹ ló máa ṣẹ́sọ ìkọ́rù. fórí àwọn kankan pẹ̀ mú ìrìnnú fáwọn dàdí gbérí èjògbè fanadúrà àgbà fánà nkolo tó kún tẹ fanadà yọkì fanalẹ́wọ̀ àwa fánà nǹkan ọmọ àwọn fánà àfinú wa tẹnu sí ó ẹ̀mí dàdí gbérí èjògbè lọ́ọ̀kan tibẹ̀ ìfanikárúbọ lóyún kan dáadáa fá sí ìfanikárúbọ tàbí ìfanikárúbọ ti ṣẹ́gun ìfanikárúbọ tọ́lá lọ́ọ̀kan tibẹ̀ fanógùn níjàwá ẹ̀mí dàdí gbérí èjògbè lọ́ọ̀kan tibẹ̀ ìfanikárúbọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfanikárúbọ eléko fanilẹ́kọ̀ọ́ ní kówá o ẹ̀mí tàdí gbérí èjògbè lọ́ọ̀kan fáná ní kówá lẹ́rú o ẹ̀mí tàdí gbérí èjò ìfanikání ní kókò ìfanikọ́ fi wọ́n lẹ̀ o ẹ̀mí tàdí gbérí èjògbè lọ́ọ̀kan tibẹ̀ ìfanigé máa ní sí wa lọ́wọ́ ìyẹn ilikun mẹ́rin já mẹ́rin lẹ́bó tó dábẹ́ bẹ́lẹ́nu olúwa ṣẹ́ ń bẹ́lẹ́nu ti fá ẹ̀gọ̀nà tí lápapọ̀tò ní máa jẹ́ bẹ́rẹ̀ tí ó bá so kí la máa fi dáṣà tí ó bá sáṣà kí la máa fowó dáadáa fẹ́lẹ́kù tó ń kólé lọ́jà tó ń kólé lọ́ba ọ̀nùkà ẹ̀bọ̀n ní kó yà á mú ṣẹ̀ṣẹ̀ fẹ́lẹ́kù rè tó ń kólé lọ́jà tó ń kólé lọ́ba ẹ̀ńkọ́ ó wá kànlé ọ̀hún làwọn àyà àbẹ̀rẹ̀ ẹ̀yìn wẹ́lẹ́kù tó dẹ̀ ń kóhun yan kò lè lè kóhun náà ní kó rúbọ ní kó ní kókó ní kó fi wọn ògbólé ọ̀nìlẹ́kọ̀ọ́ ní kó jọ́dẹ́lẹ́kọ̀ọ́ kò ní kó nìyẹn ìjó ló wá ń jẹ́ ló ń yọ̀ oúnjẹ náà máa tẹ́wọ́ owó èṣù náà kì í tẹ́wọ́ owó tí fáyẹ ní bá ṣe aláwọ̀ la máa yàn á máa yin fẹ́ ọ̀nà tí ìfẹ́pàkùtò ní máa jẹ́ bẹ́ẹ̀rẹ̀ tí ó bá sówó kí la máa fi dáṣà tí ó bá sáṣà kí la máa fowó dáadáa fẹ́ lẹ́kọ̀ọ́ tó ń kólé lọ́jà tó ń kólé lọ́ba gbẹ́tẹ́ lẹ́kọ̀ọ́ tí ń kó wọn èrè lọ́jà ó jà ń kórè fana àkórè tó lé báyìí fanójú ló máa ṣe sí o. àlàbọ̀yé ifá tó dáa ni ifá fọre fánire tàìkú fánire tìṣẹ́gun fánire tọ́lá o fanadùn àwọn àgbà o fanani ṣẹlẹ̀ afáàní ṣiṣẹ́ fáríkárúbọ ẹ̀ǹgbọ́n bí tá a gbére ní èjì ògbé o fáríkárúbọ fáwọn pé ká máa ní kọ ẹ̀rọ ká lọ fi bọ fálọ̀dẹ̀rẹ̀ o tá a gbére ní èjì ògbé fápáàní jáyé ìnira o tá a gbére ní èjì ògbé fápá máa ní lọ́pọ̀lọpọ̀ ọ̀gbìn fápá máa ní lọ́gẹ̀dẹ̀ omi ni fápá máa lọ fi bọ fálọ̀dẹ̀rẹ̀ tá a gbére ní èjì ògbé o ó wá lè kú mẹ́rin lẹ́bẹ̀ẹ́ já mẹ́rin lẹ́bẹ̀ẹ́ ọ̀nà tí ìfagbà tó dé ní máa jẹ́ bẹ́rẹ̀ ojú ò kọ́ mi ò kánjú ẹni ojú bá kọ́kọ́ máa bá tiẹ̀ lọ adábẹ́ ọ̀pẹ̀sẹ̀ lọ mú gbé ṣayọ ló ka lẹ̀ bọ́ kó yà mú ṣe bẹ́ ọ̀pẹ̀sẹ̀ rè ìgbìn tó ń fẹ́ lọ mú ṣayọ ikú kó pa àwọn kò ṣe iná ọ̀rẹ́ fá méjì wọn ni kó lọ máa gbá kó fa àmújọ tọrú bọ̀ rè ìjọ ti rí dé sí wọn lọ́wọ́ ìfà pé ká dé sí wa lọ́wọ́ tágbére ní ìjógbè ìjọ lọ́dẹ̀ ń jó ayọ̀ ló yọ náà máa tẹ́bọ̀ wú èṣù náà kì í tẹ́bọ̀ wú ti fẹ́ ní bá ṣe aláwọ̀ ẹni là ń yà wá máa ifá ẹ̀rọ náà tí ifá pàtó dé ní máa jẹ́ bẹ́ẹ̀ ojú ò kán mi ò kánjú ẹni ojú bá kọ́kọ́ bá bá tiẹ̀ lọ adáfẹ́ pẹ̀sẹ̀ lọ́mú gbéṣáyà ó bá dúró kó mú gbéṣáyà ó lẹ́rọ pẹ̀sẹ̀ ó bá dúró kó mú gbéṣáyà ìwé ní fáfá ṣẹ́ sí o. ibẹ̀ ni máa ti bẹ̀rẹ̀ ibi tó ń kí yẹn ó ní ṣe ni ká fi sùúrù gbogbo tá a fẹ́ ṣe ẹ̀rọ kò ní ká fi mú. ká má ṣe wìrìwìrì. ká bá ṣe wìrì àdìkiri kankan mú ní jògbè ṣe ń gbọ́ mi lágbọ̀ọ́yé fadi ṣe máa ní ká rúbọ kégbọn àtayébáyé kó kúrò lórí ẹni Ifá ní àwọn tó bí wa tó ṣèdálẹ́ wa Ifá ní bẹ́ẹ̀ ni kó já òkùnkùn. àwọn àgbààgbà Yorùbá àtijọ́ ọjọ́ òkùnkùn. wọ́n fi ẹ̀tàn bọ ọ̀rọ̀ Yorùbá. o nígbà tí wọ́n máa pinnu tí wọ́n fẹ́ dá pé a fẹ́ gba òmìnira lẹ̀ o. ìyẹn Nàìjíríà. tàfẹ́ dá Nàìjíríà ilẹ̀ ẹ jẹ́ ká tẹ̀sí gbà ná. ngbà fẹ́ gba Nàìjíríà. kémi tá a sì rí ọ̀nà lọ́tẹ̀mí. èké wà ń bẹ̀ gbà yẹn. èké àtọ̀dàlẹ̀ wà nù ẹ̀ ní ìjọgbé. ṣé ìgbọ́n mi lágbọ̀ọ́yé èké àtọ̀jọ́. tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe dá wa lẹ̀ tán wọ́n pín ní Western region. bẹ́ẹ̀ni. mẹ́rin kọ́ ní àmẹ́ta. bẹ́ẹ̀ni Western region àwọn ti north lọ́tọ̀ àwọn south ẹ rí i pé gbogbo èròjà wa àríwọ̀n fi kójọ inú ẹ̀ la fi kó Cocoa House bẹ́ẹ̀ni la fi dá NTA lẹ̀ kò rí bẹ́ẹ̀ Fásitì Ifẹ̀ ìgbà yẹn ló jẹ́ pé kò kù ẹ gbọ́ àwa fúnra náà láti fọwọ́ ara wa ṣera wa tí a la pèlè kù àwọn Haúsá àwọn Yíbò wa àwọn akó wa
ẹ gbọ́ àwọn fúnra wa ni ó ṣe jẹ́ pé ilẹ̀ Yorùbá ni ó ní ọrọ̀ ajé jù nígbà tó kú wa tán àwa Yorùbá náà ti lò ó wà lófà yìí. tá a tún dalẹ̀ ara wa. àgbúrò kòkò mọ́ o rọ́bà àwa la ní o àgbúrò ẹ̀ mọ́lẹ̀ Yorùbá o ilẹ̀ Haúsá yíbò dáadáa ń gbúrò ẹ o. ṣé ń gbọ́ mi lágbọ́ yìí bí o bá sówó kí na máa fi dáṣà tí o bá dáṣà kí na máa fowó dá jáfẹ́ lẹ́kọ̀ọ́ ayé elékòó ọ̀run òun kò lè lọ́jà lọ́jà òun kò lè lọ́ba lọ́ba wá ku ọ̀mìlà elékòó tó ń kó wọn yìí gan elékòó ìkẹrì kan máa kó wọn ṣe ló máa yí padà á di ejò olórí ejò èrè ó bọ́ sílẹ̀ alára ó kólé alára ó bọ́ sílẹ̀ àjèrò ó kólé àjèrò ó kólé sí ọ̀rọ̀ gàgà ó kó ọmọ wa kú lọ́rùn mi là abẹ́rẹ́ yìí wọn ni kò mi lárúbọ wọn ni kò níṣẹ́ fa wọn ni kò ní ìṣùfà wọn ni kò rúbọ kò ṣiṣẹ́ fa sí kò gbọ̀ síwájú ilé ẹ̀ kò gbọ̀ sẹ́ńkùlé faniwọn wọn tó ti bá wa ṣe táàtì tó kó wa dé pé àwa ni aṣojú wọn sọ dá wa. àwọn tí wọ́n pera wọn ní aṣojú Yorùbá lágbá wa ṣe adarí Yorùbá 58 59 60 láwọn ọdún 1950 àbí. 58 56 50 láti 56 57 58 59 stroke 60. títí wọ 1960. 60 yẹn àwọn Yorùbá wa tó jọ bàbá wa wọn dá wa wọn bala fún eléko àwọn mílàkẹ́ ti dáfọ́ ti rúbọ ṣe tutù ó mú kókò iṣẹ́ fájọkìnà náà ó ṣe síwájú láti ẹ̀kúlé ó bèṣù ìgbà tí wọ́n ti táṣìírí fún eléko ọmọ ìlànà ìkànnì onílárí ju o lọ kó tọjẹ pé wàá fún ní nǹkan nígbànígbà ọmọlá kẹtìrúbọ bó ṣe gbé iṣu yẹn mi orúkọ ọmọlá ti ṣe iṣu tó máa jẹ ní iṣu tí kó sínú ó bẹ̀ sì gbé iṣu yẹn mi ó lànà ẹnu ẹ̀ mọ́lẹ̀ pa iṣu tó bá jẹ́ pé ọ̀sẹ̀ àfọ́ nígbà tó wọ́n sì kò fọ́ ó lànà lẹ́ ha iṣu ó lọ bọ́ ọmọlá lé ọmọlá ó sùn ní ó sùn ní àwọn tó ń ṣó ń pè lẹ́yìn tó jẹ́ tiẹ̀ yìí ọ̀nà ìṣìyà tó wà ń ta ló máa dé tó béèrè béèrè lè ń bá ẹ kó ṣá kó pa ó pa ó gé wẹ́wẹ́ àrí ní ìtìtọ́ ni òun ló kólé alárọ́kólé àjẹrò wá wọn ni kò sí ìjọ ọ̀mìlà sí nìyẹn wọn ni kò ọ̀mìlà máa jẹ ifá náà ṣe máa jèrè ṣùgbọ́n àfi ká fi ọ̀dàlẹ̀ bù kí Yorùbá ó fi ọ̀dàlẹ̀ bù à ń dára wájú ìfanikadẹ máa kánjú o. kí Yorùbá ó má kánjú lórí ọ̀rọ̀ òmìnira. a máa gbà á ìkánjú kò bá. sójú òkọ́ mi èmi ò kánjú ẹni ojú bá kọ́ kó máa lọ ẹ̀dáfọ́ mi là bàbá lọ mú gbìṣàyà ọlọ́kà Gidi ẹ̀bọ̀dì kó yà á mú ṣe òbàdúró kò mú gbìṣàyà ìwé ẹ̀rọ pẹ́sẹ́. òbàdúró kò mú gbìṣàyà ìwé ẹ̀rọ pẹ́sẹ́. wọ́n ní ká ṣe ní mẹ́lọ ká má jà fanikarúbọ kó má ìkórí Yorùbá náà fi kó ọ̀rọ̀ tó wá lẹ́yìn o ká ná ọ̀pọ̀lọpọ̀ epo táwọn olóòpó tó gbòòyì lẹ́jẹ̀ adáfọ́ mi là bàbá la ṣọbẹ̀ mọ́ tiẹ̀ tọ́ lọ́rùn Ifá ti wá ṣọbẹ̀ mọ́ tiẹ̀ tọ́ lọ́rùn àwọn olóòpó tó gbòòyì lẹ́jẹ̀ Ifá ní kí gbogbo wa ká wo jì wá nú ẹ̀ ṣe ń gbọ́ mi kó máa fẹ́ orí wa kó o fọ́nà wọn kọ́ ti ṣe tán àti yapa bí Yorùbá ti fẹ́ ṣe yìí ọ̀pọ̀ nǹkan náà ti fẹ́ ṣe tán àti yapa. pé ṣé ìṣá hip hop nù. gbọmọ mọ̀ ń fáwí ni ó dárúkọ hip hop bí o. Ifá ò dárúkọ ìṣá sọ pé àwọn kan fẹ́ yapa Ifá sọ. fọ́nà wọn náà pé ó dá bẹ́ẹ̀ ṣe fẹ́ jọyìn wá yìí o fanikarúbọ kọ̀rọ̀ yìí máa kan nílé kó máa kálejò ọ̀rọ̀ yàrá o ọ̀rọ̀ yàrá gbára wò adáfọ́ mi là bàbá gbélé sùkúrù rẹ gbogbo ọlọ́gà Gidi ẹ̀bọ̀ ni kò yá mú ṣe ọmọlá rẹ pé gbogbo ẹ̀ ṣe wá káká yìí yìí ń kọ́ lè dọ́wọ́ wọn náà wọn ni kọ́ ọmọlá kò rúbọ wọn ni kò náà wíwú rẹ kan wọn ni kò fi bọ̀fá wọn ni ṣe kàn gé o wọn ni kò wà ní tútù
ìjọ mi làrúbọ nìyẹn gbò máa rí ewúrẹ́ kò mọ̀ pé ewúrẹ́ àwọn arábí lòún rà Ifá náà ti kẹ́ran mérò. Yorùbá ti kẹ́ran mérò. àwọn tá à ń pèlè èèyàn gidi àdàmọ̀dìyàn ni wọ́n dalẹ̀ ni wọ́n. èyí òdìjọ́ kejì àwọn ìyá mi ọbẹ̀ sì wẹ́ran wọn. àwọn tó lọ dáfá fún náà pé kó lọ ra ewúrẹ́ tọ́ni òun kò rí ewúrẹ́ lọ mẹ́ran ewúrẹ́ bí báyìí tó lọ mú ọ̀nà lọ́wọ́ sọ fún àwọn ewúrẹ́ pé wà lọ́rùn mi la lọ́wọ́ bẹ́ẹ̀ wá rí ewúrẹ́ yín ó ti ń yan. àwọn tán ní kí ó lọ mú ewúrẹ́ kọ́lùkọ́rùn mi là lọ mú ewúrẹ́ níbi kan àwọn náà lọ́ọ́ fẹ́ jú ẹ̀sùn pé ó ti mú ewúrẹ́ yín ó ti jí. ọmọ ìlà kẹrẹ ti gbọ́n olùkọ́ wá jà. ó polówó aṣọ ó mú ewúrẹ́ yẹn ó mú apá ẹ̀ ó mú fọ́ba ìtọ́ ẹ̀ ó mú fọ́ba apá ẹ̀ ó mú fọ́lúwo ó ń pè ní gbúregbúre kò jẹ́ ìyọ́n máa fi dáta ń jọ́ kìíní àná òun ló gbé sí iwájú ta tó ń yan ìgbà wọn yẹn dé ó jẹ́ wọn ìyá mi ṣòlóńgà wọn ní ká pèsè wọn ìyá mi wọn àjẹ ká júbà wọn ká júbà wọn wọn ṣe é ṣe ká júbà wọn ká júbà wọn ìyá mi o ǹgbọ́n débẹ̀ ní ọ̀rùn mi là wọ́n ló jẹ́ ewúrẹ́ gbáre orí ewúrẹ́ mi rèé ó máa náà ya o mo ti gbé sórí tán ti yan oníkọ́sí òun jẹ́jẹ́ ó ní ọ̀rọ̀ ìyá rán o ọ̀rọ̀ ìyá rán gbára wò ajábọ̀ mi là bàbá gbélé sunkún rẹ gbogbo ó di ilé olúwo ọ̀rọ̀ ìyá rán gbára wò ó di ilé ọba ọ̀rọ̀ ìyá rán gbára wò ó di ilé elisa ọ̀rọ̀ ìyá rán gbára wò ó di ilé apẹ̀nà ọ̀rọ̀ ìyá rán gbára wò ó ṣe kẹtẹlẹ wọn nígbà wọn pẹ̀rọ ìlànà ọ̀dọ̀ ọba ló ń gbé tán ẹ lọ ọ̀dọ̀ ọba ni ẹ kówì ẹran tó bá fúlànà àrùn ẹgbẹ̀rún ọgọ́rùn mẹ́tàlá náà fẹ́ rà bàbá wọlé kọ́kẹ́ mẹ́tàlá fún àwọn ìyá ní kókó wa ẹ̀rọ ti pé oníkó ìpè o ó ti dìlé olúwo ó ti kọ̀yìn débẹ̀ ọ̀rọ̀ ìyá ràn o ó dìlé olúwo ó ti pè bẹ́ẹ̀ ìyẹn náà ti kó fún ó dìlé elisa ó dìlé gbogbo olóyè àwọn tàbí kádẹ́ mú báyìí nǹkan tó máa mọ́ wọn mi là kó jálé àwọn ti bá Ifá ní àwọn àgbààgbà wa ní kálọ̀ bẹ́ẹ̀ ìbá ti kú nù wọn bò lórí wọn. àwọn àgbààgbà Yorùbá kan. àwọn tó bá ikú Ifá ní wọ́n ń faṣọ bò kàmọ́ra. ṣé àwọn àgbààgbà Yorùbá tá à ń sọ yìí ṣé bí àwọn lọ́balọ́ba là ń sọ ni. inú wọn lè wà ń bẹ àwọn tá a pè lára síwájú wa Yorùbá lè wà ń bẹ Ifá ní ká rúbọ. ká lọ bẹ àwọn tí wọ́n jí aṣíwájú. kọ́ jẹ́ ká bọ́ lóko ẹrú yìí Ifá ní ká bẹgbẹ́ o. ká bẹ ẹgbẹ́. ará àgbo kó ní kálukú lọ bẹgbẹ́ ńlẹ̀ ẹ̀ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹran ṣíọ̀ Ifá ní bóun ká ṣe mọ nǹkan ṣe tó ẹlẹ́ni ló ń jèrè wa. bí Yorùbá ṣe mọ nǹkan ṣe tó rí olórí ní kófà ẹ̀. bẹ́ẹ̀ni. àwọn ẹ̀yà míì. agúnyọrin lẹ́fọ̀ọ́ agbódo adáfọ́ mi là tó sọ pé ọjọ́ ẹ̀tẹ́ súnmọ́tílé tẹ́tẹ́ kí n tẹ́ láwùjọ ẹ̀fọ́ o àgbẹ̀ tẹ́tẹ́ ìtẹ́ ẹgbẹ́ mi màmá jẹ́ ń tẹ́ o àwùjọ ẹ̀fọ́. Ifá náà wọ ara wa láfẹnu tẹ́ra wa Ifá ní gbogbo ohun tá a nílò wà lọ́wọ́ ara wa ṣùgbọ́n a nífẹ̀ẹ́. irú lágore bí ó ṣàrẹ́bẹ̀ jẹ́jẹ́jẹ́ adáfúlà tètè ti ṣe yé jó pé fanobìnrin kan dẹ̀ wà obìnrin yẹn ti ṣìwù níbí ilẹ̀ Yorùbá. obìnrin kan ṣì lóbi ilẹ̀ Yorùbá. irú lágore bí ó ṣàrẹ́bẹ̀ jẹ́jẹ́jẹ́ adáfúlà tètè ti ṣe yé jó pé oṣù ọlẹ́fẹ̀ẹ́nu yọ̀ wí tèmi. ẹnu yọ yọyọ fẹnu yọ wí tèmi ẹnu yọ. àjẹ́ ilé-fẹ̀ẹ́nu yọ̀ wí tiwa. oníṣègùn ilé-fẹ̀ẹ́nu yọ̀ wí tiwa. babaláwo ẹ̀fẹ̀ẹ́nu yọ̀ wí tiwa. ọkùnrin ẹ̀fẹ̀ẹ́nu yọ̀ wí tiwa. obìnrin ẹ̀fẹ̀ẹ́nu yọ̀ wí tiwa. Ifá ní ọ̀pọ̀lọpọ̀ yọ̀ ká máa fi ṣe sára lóòrèkóòrè Ifá ní kó yọ wọn gbarún malẹ̀ ká fi bọ́ wọn Ifá ní ká bọ́ gbarún malẹ̀ o bàbá ẹni bá nírò ìdílé ẹ kó bọ́ Ifá náà ti fọ wọn gbarún malẹ̀ wa tọrẹ Ifá náà ń bínú. pé àwọn òòṣà ilẹ̀ Yorùbá tí wọ́n ti gbé kúrò nílùú yìí. bẹ́ẹ̀ ni wọ́n bínú tọmọ mi ti ta. ó ti ta dànù ń bínú. wọ́n bínú. bẹ́ẹ̀ ni Ifá ní ká lábẹ́ wọn nígbà tí ìrẹ́jì ó gbé
Ifá ní ká ṣe tutù ṣàǹgbọ́ Ifá ní ká bọ omi tó bá jọ̀dọ̀ wá ń bí ká bọ́jú ogun. A jẹ́ pé ìlú kọ̀ọ̀kan láti kó lọ ṣiṣẹ́ nìyẹn. bomi ìlú ẹ̀ nílùú Ọ̀ṣun sì wọ́n bọ. bẹ́ẹ̀ omi Ọ̀ṣun omi sọkú ló gọ́nà méjì ọ̀nà sọkú ló gómi méjì àtomi àtọ̀nà wọ́n gẹ́ra wọn sí mẹ́rin mẹ́rin adéáfó yigiyigi ti ṣọ́ta ní omi òyigiyigi ọ̀tá omi. àwádò yigiyigi àwọn òkú mọ́ òyigiyigi Ifá ní kó gun máa ká máa dẹ nílẹ̀ ẹlẹ́kùnkùn máa dà wá Ifá ní kálá gbòòdò tó bá jòdò ńláńlá orúkọ mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá Ifá ní ìrádé ìlàbọ̀rú ìlàbọ̀yì ìlàbọ̀ṣiṣẹ́. èyí lágbára o a jẹ́ pé iṣẹ́ tó wà nílẹ̀ báyìí. kó pọ̀ Ifá ní kó ọba aládéládé fúnra wọn kó lọ bá dé ìṣẹ̀ṣe. káwọn ọba lọ bọ adé ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ni irú àwọn ọba wa. ọba aláké kó bá dé ìṣẹ̀ṣe ọba látòrílé Ọọ̀ni kó bá dé ìṣẹ̀ṣe ọba látòrílé tìjẹ̀bù kó bọ́ gbogbo Awùjalẹ̀ kó bọ́ adé ìṣẹ̀ṣe kó bọ́ kíákíá torí ẹni ọba ní Ifá pè wá. kò gbọ́dọ̀ pẹ́. wọ́n ti gbé ọba wọn ti gbé tọrẹ. bẹ́ẹ̀ ni wọ́n ní kórè sápamọ́ orí lówó sápamọ́ wọ́n ní kẹ̀dá yìí kọ̀kọ̀ ẹ̀dá lówó ní kọ̀kọ̀ babaláwo lẹ̀ jẹ́ àfúnlẹ̀ wọ́n ní kílẹ̀ kò rúbọ ikọ̀ máa bá gorí yẹn fàdé gbogbo àwọn tani kọ́ máa gorí wọn ti ń gorí wa wọ́n ti tọ́ àbùchùbùchù kọ́ lọ bá dé ṣẹ̀ṣẹ̀ kọ́ dé sórí kọ́ borí wọn kọ́ bá dé ṣẹ̀ṣẹ̀ fani àmúkè wọ́n dé ṣàdúrà fún gbọmọrẹ́rin Yorùbá ó tán. a jẹ́ pé iṣẹ́ báyìí ó ti di iṣẹ́ ọmọdé ó di tàgbà. ìwọ ni wàá bèèrè nǹkan lọ́wọ́ mi o ó kù sọ̀wọ́ rẹ o. ó kù sọ́wọ́ àwọn ọmọ Yorùbá gbogbo. ọ̀nà ọgbà yìí wọ́n tó wà lókè òkun náà ọ̀nà ṣe. gbogbo ọmọ Yorùbá lọ̀rọ̀ yìí kàn. bẹ́ẹ̀ni. gbogbo ọmọ Yorùbá lọ̀rọ̀ yìí kàn. bẹ́ẹ̀ni. nítorí ó yẹ ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni ó ṣàlàyé. ó láwọn nǹkan kan oríṣiríṣi tí ó ń jà rìnrìn bóyá ẹ̀yin lè mọ̀ sábà máa wo orí ayélujára ó lè mọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ nínú ètò kan tí mo ṣe lánàá ẹ jọ̀ọ́ a wà lórí ètò ẹ pè padà lẹ́yìn ètò nínú ètò kan tí mo ṣe ní àná mo ṣàlàyé díẹ̀ nínú ẹ̀ bí àwọn ọmọ Yorùbá ṣe ń gbéra wa ṣépè ẹnìkan tá a ti ń wò gẹ́gẹ́ bí aṣojú àbí adarí wa nínú ìpè fún òmìnira Yorùbá àwọn tí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí wọ́n bẹ̀rẹ̀ sí gbé ṣépè wọ́n ya kúò wọ́n tẹ̀lé olóṣèlú wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ oríṣiríṣi wọ́n ń tú àwọn àṣírí oríṣiríṣi àtèyí tó jó òótọ́ àtèyí tá ò mọ̀ bóyá irọ́ ni gbogbo àwọn nǹkan yìí ló wá ń pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá pàápàá àwọn tí ò tiẹ̀ sí Nàìjíríà tó jẹ́ pé òkè òkun náà wà ní ń pa wọ́n lẹ́kún ọ̀rọ̀ yìí ló fẹ́ máa dá ìrẹ̀wẹ̀sì sáwọn kan lọ́kàn pé ṣé Yorùbá ó sì lè bọ́ ń bẹ̀ ọ̀rọ̀ yìí ló ti wá rú àwọn ọlọ́gbọ́n pàápàá lójú láwùjọ ọmọ Yorùbá pé kí ló dé nígbà tá a ti ń jagun yìí bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tọkàn ọmọ Yorùbá sì ti ń balẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ pé á dé bẹ̀ torí bẹ́ẹ̀ yẹn bá ń rin ọ̀nà kan tó wá wò tí ò lópin tó ń rìn tí ò lópin ìrẹ̀wẹ̀sì ó dé ṣùgbọ́n tó bá ń wò lọ́ọ̀kan pé ó dàbí pé orí òkè ibi à ń lọ ni àwòlọ̀ kan yìí kò sí ni bó bá fẹ́ rí ọ egun mọ̀ gùn padà pé á dé bẹ́ẹ̀ afẹ́ débẹ̀ tán bàbá ti kọjá òkè odò á dé bẹ́ẹ̀ odò kan láti wà ń sàlẹ̀ tó rókè ibi à ń lọ rè ṣùgbọ́n ní ìsìn wọ́n dàbí gba pé ó fẹ́ máa dàbí pòǹpòrá lójú àwọn èèyàn bí mo rò pé arókè kan lọ́wọ́ lẹ́ẹ̀kan tá a la fẹ́ gun òkè ọ̀hún tó dà ṣáàtúntì ìdébẹ̀ ni ọkàn àwọn èèyàn balẹ̀ ìyẹn ló fà tá a fi pé bí Yorùbá bá nígbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ báwọn ìran Yorùbá láti pilẹ̀ṣẹ̀ wá bá ní ìgbàgbọ́ nínú Ifá tí wọ́n wí pé bóńkó ń bá ru yín lójú ń tẹ́ mọ́ bínú pé káwò kí ni Ifá sọ pé ṣé Ifá lè tàn mọ́lẹ̀ sí ti ń ṣẹlẹ̀ síran aládé ṣùgbọ́n pẹ̀lú gbogbo èyí tẹ́ kì í àyà mi sì tún já n gbọ́dọ̀ parọ́ fún bàbá. o tó jáyà sí o. ẹ̀yin náà jáyà sí. àjà náà ń já. ṣùgbọ́n kò sí ohun tí fásitì tó Ifá la fi tẹ̀lé Yorùbá dó Ifá la fi tẹ̀lé ayé dó Ifá la fi tẹ̀dó tí wọ́n bá lè ṣe tutù ká má dá ká má rú ogun aṣẹ́ àdélẹ̀ rírí wa àkónúkọ ẹrú àwọn Haúsá àti Fúlàní
àkó olóko ẹrú wọn àwọn olóṣìṣẹ́ àtàwọn ọ̀jẹ̀lú àti àwọn ọ̀jẹ̀lú wa àkó tàbálẹ̀ Yorùbá o. ṣe rí kí a sọ̀rọ̀ àlùfàǹṣà sí ẹni tó fẹ́ jẹ́ tó fẹ́ gbà lóko ẹrú ìyẹn bá ti kì nínú fáyì náà ṣe ń gbọ́ mi lágbọ̀ọ́yé. àgbọ́yé bàbá. àti wípé púpọ̀ àwọn tó já síwájú wa ohun tí wọ́n ti fi ṣe síwájú òun náà ló wá ràn lẹ́yìn. táwọn aṣíwájú ti ṣe ní padà wá. wọ́n á ń padà ṣe lẹ́yìn. ìyẹn àwọn baba ńlá wa lè sọ yá. òun ló ń ṣẹlẹ̀ yìí. kò síbi tí ṣe ò sí tí ilé wọn ló péde kò jìnnà wọn kò síbi tí ọ̀dàlẹ̀ kò sí kò síbi tí nǹkan Olúkòyí ó gbalẹ̀ Yorùbá lẹ́ni ó jagun ni. ta ló fi gúgúrú jagun oṣù méje ó bẹ́ẹ̀ ni wọ́n tó fún lé ìwọ̀ jẹ́ lùsàbíyá gbogbo àkàlà ó gba Ẹ̀gbá lóko ẹ̀rú Ọ̀yọ́ ni Ọ̀yọ́ àti Dahomey Ọ̀yọ́ la kàn sìn kàn ọ̀dọ̀ mi náà tí ó wà ó ti yé yín wọ́n fi orí bó ṣe jẹ́ náà tàwa ṣe wà rántí ẹ̀ sìn ẹ jẹ́ ká pàrọ̀nù wa. pé wọ́n dálẹ̀ rẹ̀ ń gbà yẹn ni. ká pàrọ̀nù wa ká pọ̀dọ̀fínú wa kí ló dé nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ sáà Yorùbá. kó mọ̀ jẹ́ pé ń bàbá wa dalẹ̀ àwọn tí ń dìde pàtó fẹ́ gbà wá láṣẹ máa rántí wọn. bẹ́ẹ̀ ni gbogbo awádàdẹ ní ìṣẹ̀ṣe jù tá a nétò jù tí wọ́n bá lè mú nǹkan ṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tó bá mú mọ́ nǹkan ṣèlú ẹ̀rí pé ìlú máa rojú tí nǹkan bá ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tèmi bí alẹ́ òṣàmì ni o màá ní nìṣó ń di òṣàmì lọ́mú mi bẹ́ẹ̀. lọ́mú mi òṣà. lọ́mú mi òṣà wájú pọ̀ wá ló ṣe àjẹwọ́ nìṣó ń di Ògún ni lọ búra di Ògún òun tó wà jẹ́wọ́ ṣùgbọ́n gbà ó ti gbẹ́sìn àjèjì wọ̀ wá tí mo ti fẹ́yàwó kan rí tó jẹ́ láti àdọ̀bí ìjẹta tí mo rẹ́rìn ṣé ló dẹ̀ ń kéde ìrere kiri ìyá alágbájá ó ti dẹ̀bànjẹ́lísì òun ni mò ń wò lọ́wọ́ tẹ̀ fi dé yẹn ó ti yé tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣọ̀gò bíi nìran wọn. wọ́n ti wá wàásù fún wọn. wọ́n ti wàásù fún ṣọ̀gò bíi sí yẹn wọ́n ti sọ di olúwa bíi nígbà tí mú gbogbo nǹkan wọn tá ti yípo ẹ̀wọ̀ bíi ìlú òòṣà ni ó nádùá tá ń ṣe fílẹ̀ Yorùbá tá ń ṣe fún pẹ̀lú Ògùn tá ń ṣe fábẹ́kúta tá ń ṣe faláké bó ṣe gbóni tó yìí tí bàbá wa Aláké gan rẹ̀ sọ pé ọ̀hún fún wa ní ṣílẹ̀ márùn rí. pé kì í ṣe pé bóyá ẹ torí pé ẹ ń gbowó. ọwọ́ ara wa la fi ń ṣe. ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú. bẹ́ẹ̀ ni kọ́ba wa pẹ́pẹ́pẹ́ o kíkú má po nígbàgbọ́ àti sọ bẹ́ẹ̀ kíkú má po ní màlẹ́ o àwọn àti sọ bẹ́ẹ̀. kíkú ó má po nígbàgbọ́. kíkú má parun má ṣo ní màlẹ́. kárùn ó má ṣo ní màlẹ́. kí ìṣẹ̀ṣe má parun o àti sọ bẹ́ẹ̀. ìṣe oníṣẹ̀ṣe nìkan lẹ máa ń sábà fún. ìwúre yín. ìwúre wa. ó na pájá káàkiri. bẹ́ẹ̀ ni tora òfògùn ogo dàbí yàn kò dà ẹ wo ohun tó ṣẹlẹ̀ n bò bá náwó nínú kolokolo tó ò lè rówó yẹn gbà láti ná tẹ́bi ń pa ẹ mọ́lẹ̀. ogun kan náà nìyẹn. ogun kan náà kọ́ nìyẹn náà wọ́n ní tí o bá sowó kí n máa fi dájà Ifá ìlú sọ bẹ́ẹ̀ Ifá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tí o bá sáṣà kí n máa fowó dá adáfẹ́ lè kó ayé lè kó ọ̀run ó ń kó lè lọ́jà lọ́jà ó ń kó lè lọ́balọ́ba máa rọ̀ wá atọ́kù àwọn adarí Yorùbá oníkọ́ kọ́ foríkorí irú bàbá wa professor Bánjí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ìtọ́nà wọn ti rí sáyìn àsìkò ìkọ́nà wọn rí sáyìn. nínú ẹgbẹ́ tí wọ́n wà ó lẹ́gbẹ́ kan táwọn ẹgbẹ́ Yorùbá náà ní resign ṣùgbọ́n àwa àmọ́ bóyá nínú ọkàn wọn bóyá ti ń resign nínú pípè fún àsìkò ìkọ́ ńgbọ́n lọ́wọ́ bá rí táyà yín ikú ló rí táyà yẹn nítorí pé a ṣe nǹkan gbọ́n látẹnu wọn àdẹ̀sìmọ̀pọ̀ lóòótọ́ ni wọn. ẹ wo gbọ́ ọ tó ń sọ̀rọ̀ sí Sunday Igboho ṣe bẹ́ẹ̀ rí ẹjọ́ jókòó ńgbẹ́ máa bẹ̀rẹ̀ kínní ni kí ló wáá dé nísìnyí tẹ̀sẹ̀ wà ń táṣìírí ẹ̀ǹgbó lọ́wọ́ olóṣèlú wọn ni tó bá gbà èèyàn níṣẹ́
gbogbo panilébi tani máa wá fiṣẹ́ ẹ̀lẹ́ tó fọ̀nà ẹ̀lẹ́ tó níyàwó tó nọ́mọ tẹ wá sọ pé kó ẹnìkan má sponsor ẹ owó kan náà ṣáà máa fi ṣe àdẹ̀fẹ̀ jagun káyé gbalẹ̀ Yorùbá yìí ẹ̀yìn rí àṣírí ìkánu kó túrí náà. wọ́n bò láṣìírí wọn fẹ́ sọ àwọn ará ẹ̀wọ̀n ibi tí ń rówó tàbí ń ṣe ogun. every blessed Monday wọ́n ń patẹ́ ń bẹ̀ dọ́là Yorùbá egun tó ti pẹ́ egun sẹ́ńtírì bíi méjì ẹ jẹ́ kó kúrò lórí wa. ṣé àwùlẹ̀ ló gbé Yorùbá ṣépè ní àbí. ó lè jẹ́ ìran wa náà torí ó ní bí ọ̀ràn yẹn náà ṣe wọlé. ọ̀ràn yàn. ẹ mọ bí olórí ẹ wọlé. Oòduà àtàwọn onífẹ̀ ẹ mọ olórí ẹ ṣé olórí ẹ bákan náà ṣàní wọn ní tọmọdé ò bàbá tán ọ̀ràn bá bàbá tán ṣé bẹ́ẹ̀ náà ni kò ti sí ẹ̀wọ̀n tó fà ìwí ìjọgbe gbàrà fi tẹ́lẹ̀ Yorùbá dó òun náà ló ti wá bẹ̀rẹ̀ yìí. ìjọgbe wọn ìtẹ́lẹ̀ Yorùbá. ó ní omi sọkú ló gọ́nà méjì. omi sọkúlú. ó gọ́nà méjì ọ̀nà sọkúlú ó gómi méjì àtomi àtọ̀nà bí Genesis kìíní nínú Bible òun náà ní ìjọgbe Genesis kìíní o gba máa tẹ̀dó àdó àwọn àgbà. ó lágbára bàbá mo rò pé yóò ti yí ọ̀pọ̀ ọmọ Yorùbá àbọ̀rọ̀ náà ó máa tó fọmọlúàbí bí wọ́n bá dẹ́kun ẹ̀ yóò sì dodidi torí mi ò ní fẹ́ torí kẹsẹ̀ wọn máa ròyìn ọ̀rọ̀ sì pọ̀ tá a sọ orí àga láti sọ̀yàn kó lè bá a rọrùn nítorí pé láti inú ọ̀rọ̀ Yorùbá yìí ọ̀rọ̀ Yorùbá náà tún ni a fẹ́ wọnú ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti ẹ̀sìn a fẹ́ wọ bẹ̀ lọ torí àwọn ìbéèrè kan wà tí ń sọkú lónú mi màá sì fẹ́ bi yín léèrè nínú ètò wa tí ń bọ̀ torí kò tí ì tán o apá kìíní rèé o apá kejì n tá a fẹ́ mú sọ o ní pé àwọn ẹ̀ṣẹ̀dá kan wà tó jẹ́ pé kò sóògùn tán lè ṣe láyé yìí kò lè ṣiṣẹ́ lára wọn bẹ́ẹ̀ sì sóògùn sí wọn ẹ̀yin lẹ́ kábàámọ̀ àbí bàbá. bẹ́ẹ̀ ni wọ́n dáadáa. àwọn nǹkan kan wà táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti béèrè lórí ẹ̀ lára àwọn ìbéèrè tí ń bẹ lọ́kàn àwọn kan tí ń wò mí náà ni mo fẹ́ taari sí yín lónìí tí mo sì mọ̀ pé ẹ bá wa fọ́ sí wẹ́wẹ́ ṣùgbọ́n gbàgbéṣẹ́ wa ká kúrò ní abala ilé ìbọ́sí mi. bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá romi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá romi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò kí wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri ẹ máa pe bàbá aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀wà yìí máa subscribe sí tẹ subscribe sí.